ẹ ǹlẹ́ aráalé, ẹ kú dédé àkókò yìí ọ̀dẹ̀ òdòbí. Ojúmọ́ re lòní á jẹ́ fún wa lágbára Elédùà. Lónìí mo fẹ́ mú yín rìnrìn àjò ráńpẹ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, ọjọ́ 10 oṣù keje ọdún 1973 1973, ìdílé bàbá wa àti màmá wa Noah Babátúndé àti Fúnmiláyọ̀ Òsínàwọ̀ bí ọmọ tuntun jòjòló tí wọ́n sì sọ orúkọ rẹ̀ ní Adéṣọlá Yétúndé ọmọ Òsínàwọ̀. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọmọ náà ń dàgbà nínú ìmọ̀ Ọlọ́run tó bẹ́ẹ̀ tó jẹ́ pé ní ọjọ́ tòní 10th of July 2023, Adéṣọlá pé 50 ọdún lórí òkè ìpẹ́. Òní mi sọ̀rọ̀, ó ṣeun, ọ̀la mi á sọ̀rọ̀. Adéṣọlá ọ̀tání tó fọmọ Ìjẹ̀bú ṣeré, Ìjẹ̀bú alárẹ̀ ọmọ adára lénìyàn. Ìjì tí mo jí lọ́jọ́ tèní ìlú Ìjẹ̀bú mo jí sí, bí ìpè àwọn ẹni bí èèyàn bí èèyàn, àwọn igi lẹ́yìn ọgbà tí ò jẹ́ kọ́gbà ọ̀dànù, àwọn Afẹ́nifẹ́re ṣe jí mi. Wọ́n ní kí n gbéra sọ kí n rèlú Ìjẹ̀bú nítorí òní lọ́jọ́ ènìyàn pàtàkì. Adéṣọlá ayáwọn lọ́dún Johnson pé 50 ọdún lórí òkè ìpẹ́. Adéṣọlá o, wọ́n ní kí n sọ fún ọ wípé bí ẹyẹ bí ọ̀kín ṣe sọ wọ́n nínú igbó, arẹwà bí tìrẹ sọ wọ́n. Ó dára lójú, ó tún dára níwà, ẹrẹ̀wà lóbìnrin tẹ̀gàn níyà, eyín mẹ́nugún, ẹlẹ́yinjú ẹgẹ́. Yétúndé ń wẹ̀ lódò, gbogbo ọkùnrin ló ń yọwọ́ ọṣẹ. Wọ́n ní bẹ́lẹ̀ yìí ò jáyé ẹni, a sì jálè ẹni, àfojoojúmọ́ dára bí egbin. Adéṣọlá, mo ní your beauty is priceless ó jèrè. Síwájú ohun gbogbo, ẹ jẹ́ á kọ́kọ́ fìbà fún àdániwáyé, ọba tó ní kí bẹ́bẹ́ Adéṣọlá kó máa bẹ, ọba tí ò jẹ́ k'Adéṣọlá fàìsàn ló gbà, kábíyá ò sí ìbà. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ìwọ lẹ̀rù tí ń gbẹ̀rù mì, alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn, ìwọ ló wọ kẹ́ńbẹ̀rẹ̀ bí ìjà, ọba tí gbogbo ayé ń wárí fún, ìwọ lolùgbèjà ọmọ òrukàn, ọba kàbìtìkàbìtì, ọba fẹ́ńfẹ́fẹ́ńfẹ́, ọba jẹranjẹran, ọba kìnkìnkìnkì, olórúkọ ẹgbàágbèje ìyìn rẹ̀ ò lóǹkà. Adéṣọlá ń dúpẹ́ nítorí pé ò fọmọ pa lẹ́kún, ò fòun náà pọmọ lẹ́kún, oníkábíyá ò sí ìbà. Adéṣọlá o, mo wá ní àwọn ẹni bí ẹni, mọ̀mí Ọdúnlámì, mọ̀mí Odùpẹ̀lú, AP and Mrs Babalọlá, mọ̀mí Adébánjí, sista Bukola Satuyi àti sista Bukola Olúwa. Náà ní kí n bá wọn kí ọ délé bàbá tó bí ọlọ́mọ gangan, kí má bàa wá fọ̀ papọ̀ lọ́pọ̀lọpọ̀ jù, jẹ́ ń jíṣẹ́ tí wọ́n fi rán mi, ọ̀hún Eddie Akewi ló tó dùn. Ó yá ẹ tẹ̀lé mi ká lọ Ìjẹ̀bú nílé bàbá tó bí Adéṣọlá lọ́mọ. Ẹ̀wẹ̀ṣó ọmọ alárẹ̀ mo ní okú ọdún ìní. Yétúndé o, ìwọ lọmọ Ìjẹ̀bú ọmọ alárẹ̀ ọmọ bíbíire ejù ẹ̀ ń fowó rà, ọmọ ire nìwà. Ìwọ lọmọ arójò joyè, ọmọ olówó tí ń joyè méjì pọ̀. Ọmọ ọlọ́pẹ kan ọ̀gẹ́gẹ́ tírígẹ́, ọmọ ọlọ́pẹ kan ọ̀gẹ́gẹ́ tírígẹ́. Kò ga jù, bẹ́ẹ̀ ni kò kúrú, ńṣe ló ń fọwọ́ ọmọ ìgbálẹ̀ gẹ́rẹ́rẹ́. Ìwọ lọmọ afínjú Ìjẹ̀bú tí ń fọkọ rẹ̀ jápìnà, ọmọ aṣàlẹ̀ jẹ́jẹ́ bí ẹni tí òróbìnrin rí. Bí ogún bí ọgbọ̀n láyà ń bẹ nílé bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin lọmọ aládìyẹ ògùgù màgà, adìyẹ bàlókùn ara orókùn, mo lára ọ̀rádìyẹ. Ọmọ dúdú lé òmọbẹ̀ ṣe níjọ́sí, pupa tó tún mọbẹ̀ ṣe ò sí nílé. Ẹ̀yin lọmọ mo rẹ́yẹ mi òrókò, mo rókò tán ẹyẹ ti lọ. Ọmọ mo níṣinú lé mi ò rọ́bẹ, ọbẹ̀ tí ń bẹ nílé yìí ò ránṣu. Adéṣọlá o, mo ní ṣòun gbádùn mi bí òǹkù Eddie Akewi ṣe ń kí ọ délé bàbá tó bí ọlọ́mọ. Aya wọn nílé Fálọdún, ṣe bí wọ́n lọmọ níṣẹ́ lọ yọ̀yọ̀ ń yọ̀, yọ̀yọ̀ má yọ̀ wọ́n, ohun tí ń ṣe ní olé pani. Wọ́n ní ṣe bíṣu 6 níṣu Ìjẹ̀bú, wọ́n ń jẹ méjì, wọ́n ń ta méjì. Òòṣà tí ò léyìn ní bàbá yín fi méjì tó kù bọ nílé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ èrè nìwà, ọmọ olówó òṣèbáyé. Ìjẹ̀bú ti ń náwó dọ́là kóyìnbó tó kówó dé. Mo lóyìnbó kówó dé tán, ńṣe lówó wọn wá tó ń pọ̀ sí i. La ṣe máa ń wí pé kékeré Ìjẹ̀bú owó ni, àgbà Ìjẹ̀bú owó ni, ọkùnrin Ìjẹ̀bú owó ni, kékeré Ìjẹ̀bú owó ni, lẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó ni, ìtọ́ Ìjẹ̀bú owó ni, dúdú Ìjẹ̀bú owó ni, pupa Ìjẹ̀bú owó ni, àfín Ìjẹ̀bú owó ni. Gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ pátápátá ń lówó lọ́wọ́. Bójò bá rọ̀ wọlé Ìjẹ̀bú, Ìjẹ̀bú afáró pòjò mọ́lẹ̀.
ẹ̀yin ló máa ké kàkà kọ́ lọ́rọ̀ ó gbọ́ lọ́rọ̀ bá gbọ́ kí lọ lọ́rọ̀ ó máa ṣe. Adéṣọlá o, mo wá ní ọtẹ́wọ̀ àdúrà kó máa ṣàmì kíkankíkan ní wàá dàgbà wàá dògbò wàá fèrè ìjọbi gbọdún 1 second sí lágbára Elédùmarè ọba òní fojú sunkún ọmọ ayé òní bọ́ bàtọ̀ fún sẹ́nu ọ̀nà rẹ ìyókù ayé rẹ òní lò nínú àìsàn ilé ológo òní pàdánù. mo ní gọ́gọ́gọ́ lọ́wọ́ ń yọjú rí wàá máa tayọ láàrin ọ̀rẹ́ wàá máa tayọ láàrin ọgbà a ò ní wá ọtí òní kúkú àìtọ́jọ́ òní ṣàìsùn òjijì ayé òní fọmọ pa ọ́ lẹ́kún ayé òní fi ọ́ pọmọ lẹ́kún wàá dàgbà. mọ̀mí Ọdúnlámì mọ̀mí Odò pẹ̀lú mọ̀mí Adébánjí AP and Mrs Babalọlá sista Bukola Satuyi sista Bukola Olúwa náà ní kí n ṣàdúrà pé igba ọdún 1 second lágbára Elédùmarè ọba èmi ọmọ Eddie Akewi náà wá ní pé ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ rẹ̀.